Ẹ tún káàbọ̀ sí abala ìtàn àwọn akọni Yorùbá tòótọ́ èyí tó ń wáyé lórí tẹlifíṣàn Yorùbá tòótọ́ tó jẹ́ agbẹnusọ ọgbọ́mọ káàárọ̀ òjìrè ní gbogbo ọjọ́ àìkú ìyẹn gbogbo ọjọ́ Sunday ọ̀sọ̀ọ̀sẹ̀. Ibi tá a fẹnu ìtàn Kurunmi Àjàdí Ìpò Kurunmi ọkùnrin tí ń kó máa lóorun. Akọni ọmọ Yorùbá tá ń bá ìtàn ẹ̀ bọ̀ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, ibi tá a fi tàn ẹ̀ tá a fi parí sí lọ́sẹ̀ tó kọjá. Ó mà ní ibi tí a ti sọ bí àwọn àlùfáà oníyìnrere ìyẹn ìyìnrere ti Baptist Mission àti CMS Christian Missionary Society tó ti mú ìyìnrere wọ ìlú Ìjàyè, ṣùgbọ́n tí Kurunmi ọkùnrin ogun tó lé wọn tí kò fààyè gbà wọ́n. Àwa fẹnu ìtàn àfigúnlẹ̀ sí pé lórí èròǹgbà Aláàfin Àtìbà pé kí ọmọ ẹ̀ Adélù kó jẹ Aláàfin lẹ́yìn tó ń bá wájà, pé kí ni ó padà ṣẹlẹ̀. Ṣé èròǹgbà yìí ó wá sí ìmúṣẹ àbí Kurunmi tó ní kò ní wá sí ìmúṣẹ? Èròǹgbà ta ló padà ṣẹnu Aláàfin Àtìbà àti ti Kurunmi? Ibẹ̀ la fẹnu ìtàn ìgúnlẹ̀ sí lọ́sẹ̀ tó kọjá, tá sì ń kí yín káàbọ̀ ìpè ẹ kú fọmọnìyàn ṣe, àlàáfíà Olúwa kò ní fi gbogbo wa sílẹ̀ o. Ọdún 1859 ẹ̀kọ́ lẹ̀ dáadáa o. Ọdún 1859 òní Aláàfin Àtìbà ó máa padà wájà o, tó darapọ̀ mọ́ àwọn baba ńlá bàbá ẹ̀ lọ́nà ọ̀run. Bí Aláàfin ṣe wàjà làwọn Ọ̀yọ́mèsì iná mà ti bẹ̀rẹ̀ ètò láti jáwé oyè lé Adélù ọmọ ẹ̀ ìyá rẹ̀ mọ́ ọmọ ẹ̀ láti jáwé oyè lórí gẹ́gẹ́ bí ó ṣe bẹ̀ wọ́n àti gẹ́gẹ́ bó ṣe fẹ́. Nígbà tí ètò bẹ̀rẹ̀, Kurunmi Àjàdí Ìpò Kurunmi ọkùnrin tí ń kó máa lóorun ó mà yarí. Ó lóun kò lè gba irú ẹ̀ láíláí. Ó ní Adélù kò lè gorí ìtẹ́ baba ńlá ẹ̀ àfi kó gba ọ̀nà ọ̀run lọ kó tẹ̀lé bàbá ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pa àwọn àrẹ̀mọ síwájú Aláàfin Àtìbà. Olórin kan tí Kurunmi máa ń kọ fún àwọn Ọ̀yọ́mèsì ńgbà náà àti fún Adélù tó jẹ́ ọmọ Aláàfin Àtìbà. Orin ọ̀nà ni Àtìbà má ti lọ o, dúró de Adélù o. Ó ń sọ fún un pé k'Àtìbà kó má ti lọ sọ́nà ọ̀run nítorí pé Adélù ọmọ ẹ̀ òun yóò sì pa yóò wà tẹ̀lé lọ. Kurunmi Àjàdí Ìpò mà dúró sórí eléyìí, ńṣe ló ní kàkà kí Adélù gorí ìtẹ́ òun yóò wá ọmọ oyè míì lọ sí ìlú Ìgbòho tàbí Kìṣí. Ṣé ẹ mọ̀ pé Ọ̀yọ́ Ìgbòho wà? Àwọn Aláàfin tán sì sìnkú wọn sí ìlú Ìgbòho wọn ń ṣe méjì máa ń ṣe mẹ́ta o. Ìlú Ọ̀yọ́ Ọ̀gbàwásẹ̀ ní Ìgbòho náà wà. Àwọn ọmọ Aláàfin Ọ̀yọ́ wọ́n ti wà ń Ìgbòho àti ìlú Kìṣí tí gbogbo ẹ̀ wà ní agbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò yìí. Ibẹ̀ ni Kurunmi lòun wá ọmọ oyè lọ láti wá gba ipò lọ́wọ́ Adélù, ṣùgbọ́n àwọn Ọ̀yọ́mèsì wọn àdúró ti Kurunmi, wọ́n fi Adélù wọ́n fi joyè Aláàfin Ọ̀yọ́. Lẹ́yìn tí Adélù tó joyè Aláàfin Ọ̀yọ́, Kurunmi sì ń kọrin tó máa ń kọ pé k'Àtìbà má ti lọ kó dúró de Adélù ọmọ ẹ̀ nítorí pé òun yóò ti pa ó gbọ́dọ̀ kú ni. Lẹ́yìn tí Adélù tó ti di Aláàfin ìlú Ọ̀yọ́, Kurunmi Àjàdí Ìpò kò máa fún lọ́wọ́ ẹ̀ o. Gbogbo ibi tán bá ti pàdé, Kurunmi kì í rí bí ọba, ó máa ń yẹ̀yẹ́ òdìdí Aláàfin Ọ̀yọ́ tó jẹ́ gbogbo olórí ọba gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ńgbà náà ni. Kurunmi kò ì pọ́n Aláàfin Àtìbà lé, èyí tó máa ń dùn púpọ̀. Èèyàn Aláàfin Adélù ẹ̀ tó máa ń dùn púpọ̀. Nígbà ó tiẹ̀ yá, Adélù bẹ̀rẹ̀ sí ní máa bẹ Kurunmi pé kó jẹ́ káwọn parí ìjà kó gba òun gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́, kó gbàgbé nǹkan tó bá ti lè ṣẹlẹ̀, kó jẹ́ kóun fi rọrùn kóun fi joyè Aláàfin Ọ̀yọ́. Ṣùgbọ́n Kurunmi ò máa gbà b'Aláàfin ṣe bẹ́ẹ̀ tó. Nígbà tó yá, ẹni Adélù bá pàrokò sí Kurunmi, ó ní kó mú ọ̀kan nínú ogun àti àlàáfíà. Ṣùgbọ́n Kurunmi Àjàdí Ìpò máa dá Aláàfin Ọ̀yọ́ lóhùn, ológun ni lòun fẹ́ o. Báyìí ni Aláàfin Adélù tó máa ṣígun sí Kurunmi, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó náà tán yìí o. Aláàfin Adélù ó ṣígun sí Kurunmi, olórí gbogbo ọmọ ogun ẹ̀ ẹ̀yìn Ààrẹ Ọ̀nà Kakanfò. Ta ni Ààrẹ Aláàfin Adélù rán sí Kurunmi láti kógun jà? Báwo logun náà ṣe lọ? Ta ló rẹ́yìn ara wọn? Ẹ má dá àwọn ara yín jìnnà. Ẹ já pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lọ́jọ́ Àìkú. Ẹ sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá tòótọ́, tẹlifíṣàn yìí ó ti di wíwò nítorí pé ó ń gbé èdè àṣà àti ìṣe wa lárugẹ. Ẹ bá wa sọ̀rọ̀ lórí nọ́mbà fóònù 08052009427. Ìpàdé dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Olúwa. Ó dàbọ̀.